kọ́ ló ṣàánú wa o àmọ́ bí tí ẹ̀yin mùsùlùmí ń gbé wa lọ́nlù yìí ẹ ti wá fi ẹ̀sìn dè wá mọ́lẹ̀ kì wá sí pé ẹ tún fẹ́ ẹ̀sìn dè wá mọ́lẹ̀ àwọn ògùn ọ̀la wa lẹ wá fi ẹ̀sìn dè mọ́lẹ̀ ní Federal University of Agriculture FUNAB ní Abẹ́òkúta kí ni mo pè University of Agriculture ọmọ ẹlẹ́yà yìí ẹlẹ́yà àwọn kan gan wọ́kọ́ mọ̀ pé nínú Islam àwọn òbí kan wà tó ti máa bo ọmọ wọn lójú kó rí pé ọmọ wọn wọ ilé ọkọ àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn náà irú wọn wá lọ sí higher institution irú àwọn ọmọ yẹn wọn gbọ́ pọ̀ káàkiri higher institution ṣùgbọ́n FUNAB yìí Federal University of Agriculture ni ó sì ti wà ní òfin ilé ìwé tiwọn wọn ò ní ẹ mọ́ wọ nìkọ́ọ̀bù ẹ mọ́ tán pé nìkọ́ọ̀bù jẹ̀lìbáàbù lẹ́yìn tí wọ́n kìmọ́rù ni wọ́n fojú lẹ̀ bọ́dá jẹ́ nìkọ́ọ̀bù wọn ò bójú ẹ ti rí nínú òfin iléèwé ní pé University of Agriculture níbí ó ní tẹ́gbọ́n tí lecturer wọn sọ tí speaker school yẹn tó sọ̀rọ̀ fún wọn tó sọ wípé iléèwé agric níbí a lè sọ pé a fẹ́ gun tractor ká wá mú aṣọ jàbàlà láà nìkọ́ọ̀bù ká fẹ́ fi gun tractor a lè fẹ́ sí oko ká má aṣọ jàbàlà láà ká má fi gbẹ́lẹ̀ ká má fi sí oko aṣọ tó bá ìka tó bá tọ́ sí mú láàfin romú aṣọ tó bá dá fún gbàlà aṣọ tó bá tọ́ fún gbàlà dá fún gbà aṣọ tá a bá fi sí oko yóò jẹ́ aṣọ tó ṣe sí oko kò ní jẹ́ pé torí pé wọ́n kàn wá sọ pé Ọlọ́run pọ̀ ọ́ láṣẹ aláwọ̀ pọ́n tẹ̀ mọ́mọ́ sọ́lọ́ aláwọ̀ pọ̀ ọ́ láṣẹ ló wá rò pé òfin tiẹ̀ ó wàá gbélé ìjọba léwe lọ́wọ́ yín tó ṣẹlẹ̀ ní ó fẹ́ ṣe ìdánwò ẹ máa gbọ́ táwọn ọmọ náà sọ. Today I wasn't allowed to do my exam with my report. They said I have to remove it. So I wanted to verify myself. I wanted to identify myself to them, but they said no. I have to remove my niqab while doing the exam. I tried using face masks, but they didn't allow me. At 2:50 this morning. At 2:50. Ó fẹ́ ṣe ìdánwò ẹni tí ó wà mójútó ìdánwò ó wá sọ wípé ó ò lè wọnú ó ò lè àlè gbọ́ láyè kó o ṣèdánwò láyè kó o ṣètò ojú ẹ̀ yìí. ẹ̀jọ̀ tí Ọlọ́run ọmọléèwé láì sọmọ tó ti lọ́kọ ó bá tiẹ̀ ti lọ́kọ gan ó bá tiẹ̀ ti lọ́kọ gan ìwọ ló kọ wọn ni àbáwọn ò kọ ìwọ ló fẹ́ gbà nǹkan lọ́wọ́ wọn ni àbáwọn ló fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ ọmọ èèyàn tó wá admission school yẹn tí ó rí àwọn ọmọ yẹn mọ̀ sọ̀rọ̀ gbọ́mọ̀ sọ̀rọ̀ tó ń yàn nú àwọn òbí wọn náà mọ̀ support wọn ẹ̀ẹ́dẹ̀ púpọ̀ ọmọ lélẹ́ láti lé ẹ méje take a personal ok ó wá fẹ́ wọnú exam wọ́n á sọ pé kó o bọ́ ojú yẹn náà ní kó sí ojú yẹn wọ́n ní kó sí tí wàá kẹ́yọ̀ èyí tó dàbójú yẹn wà dẹ̀ sí wà dẹ̀ wọnú exam parí exam yẹn tàbí kó o bọ́ gbogbo ẹ̀ kó o lo hijab náà hijab kó o wọnú exam tàbí parí exam yẹn wà dẹ̀ jáde padà wà dẹ̀ dàbójú padà ó yẹn ṣe wá le ní tó simple. ẹ̀yin wá fẹ́ mú pọ́lísì ẹ fẹ́ kàwé ẹ fẹ́ ka ìwé ẹ fẹ́ ṣèfẹ́ aláwọ̀ ìwé mélòó mọ̀mọ́dù ká torí ṣé ẹ mọ ẹni aláwọ̀ mùsùlùmí náà tún kọ́mẹ̀tì ọ̀la ìmọ̀ pé kí ni àwọn eléyìí sọ yìí tó wá fẹ́ ṣèfẹ́ aláwọ̀ ni ó kàwé ìmọ̀lẹ̀ aláwọ̀ ni ó wá aláwọ̀ lè ní kó ní ó wá mọ̀ gbogbo mọ̀ síbi aláwọ̀ sì sọ fún yín pé gbogbo mọ̀ kò sí mọ̀ tó ju Kùránì lọ àbí tí mo kọ́ wà tó kọjá Kùránì ni Muhammad ti bá yín kàn báyìí gbogbo mọ̀ sínú Kùránì tí àgbà pé lè kéwù lọ ẹ lọ ni tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ bojú wọnú lé kéwù àwọn àfọ̀sálẹ̀ bá yín fà ṣùgbọ́n bí tí ẹ lọ ẹ ti trespass ẹ kọjá territory tí aláwọ̀ territory guideline aláwọ̀ ẹ ti kọjá so tẹ́ ẹ kẹ́ kọjá guideline aláwọ̀ tẹ́ ẹ kẹ́ kọjá guideline aláwọ̀ ẹ nídìí kí ẹ sọ wípé ẹ fẹ́ lọ sí iléèwé tó yẹ pé àfẹ́ máa mú pọ́lísì tí aláwọ̀ filẹ̀ ẹ fẹ́ máa lò léèwé akúta aláwọ̀ lè fẹ́ ṣe ẹ rúlẹ̀ jókòó lé ẹ ṣe tàláwọ̀ ẹ lọ mọ́sálásà ilé kéwẹ́ lọ ṣe tàláwọ̀ kò kí wọ́n sọ pé ẹ fẹ́ mú pọ́lísì minority tó nínú muslim tako 100% muslim lẹ̀ àwọn tó ń bojú ojú 20% lọ tó ń lo kinní yẹn wọn ò tó 20% gan ẹ fẹ́ mú pọ́lísì minority nínú muslim ẹ fẹ́ impose ẹ̀ lé gbogbo ṣe
ìran muslim ló dá school yẹn lẹ̀ ní àbí àbánu bí wàá dá university of agriculture lẹ̀ àwọn ọmọ ẹ̀sìn sọ̀rọ̀ bó sì wò kí làwọn ọmọ ilé sọ. kò sí ẹni ewu tó sọ pé we should not use niqab tó máa insist wípé ká má lo nose mask a máa fi exam wọn sílẹ̀ fún wọn. ó ní tí wọ́n bá ní kí tí wọ́n sọ pé àwọn ò gbà ká mọ̀ ìwé nìkan bù fún ẹ̀sáàmù ìtorí fi aláwọ̀ láfẹ́ ṣe á lọ ui àbí á lọ oau mo ní mo wo dèdè ní bẹ́ẹ̀ làdùbíṣẹ́ rọrùn tó bẹ́ẹ̀ so ẹ bá ti wà ní skul kan Nàìjíríà kò ní ìpàdé ìbísọ̀ rọrùn torí pé òun ti wọlé àwọn tó ṣàdúnṣe bí ẹ̀mẹ́wàá tí ò wọlé ẹ̀yà á mọ̀ lọ oau àbí mọ̀ lọ ui ṣé á lọ ui ṣé agriculture tó basic kìíní táwọn nìyẹn ní nípa agriculture irú ló bá ui àbí ló bá ní oau àwọn tó base lórí agric nìkan wọ́n sọ policy wọn fún ẹ pé agric làwọn base lórí bí gbogbo jàbùlà tẹ́ ẹ̀ ń wọ̀ yẹn àfẹ́ wọn ò dẹ́ fẹ́ nìyẹn wọ́n ti brainwash àwọn ọmọ yẹn afẹ́sẹ̀fẹ́ aláwọ̀ akọ́fẹ́ aláwọ̀ ló fẹ́ ṣe àfọ́fẹ́ aláwọ̀ fẹ́ kó kàwé mọ́mùlẹ̀ gbogbo àwọn òjìṣẹ́ gbogbo àwọn ọmọ ẹ̀yìn sàbí ànábì kò yẹ tó kàwé nù wọn ẹ̀rẹ̀ wọn dà àti jagun ni wọn. but ètò ìfẹ́ mú jáde ni pé a fẹ́ lọ kẹ́kọ̀ọ́ àtúwà ń wù aláìlẹ́kọ̀ọ́ tó bá ti mọ agriculture tó fẹ́ kọ́ ẹ láti ilé jókòó lé ẹ lọ́mọ sí díẹ̀ lọ́mọ sí ya lọ́mọ kọ́bè mọ́mùlẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó kójú owó ẹ fẹ́ lọ kẹ́kọ̀ọ́ owó àwọn aláìlẹ́kọ̀ọ́ obedience ara ẹ̀kọ́ ló wà àbí ṣé mo gba ẹyin ṣé mo gbòjú mọ́ yẹn ṣé obedience náà ni obedience ara ẹ̀kọ́ ló wà kí ẹ pé lecturer sọ pé òfin ò fàyè gba kó o dé bójú wọlé tó bá bá lecturer sọ̀rọ̀ dáadáa gan akẹ́ni òfin gba but ẹ yóò dùn ní pé agídí tí Muhammadu kọ́kọ́ lò yẹn ìyá agídí yẹn ti bà mùsùlùmí jẹ́ mi ò mọ tí mùsùlùmí ti rí pọ́nrẹ́ máa gídí. ẹ máa wọ àwọn lecturer yẹn bí ẹni pé wọ́n yé tì yín ó ṣe lè kórìíra yín ẹni tó nà lọ́mọ tiẹ̀ tó bí sílé ó ṣe lè kórìíra tiẹ̀. kẹ́yìn ló ṣe wá di lecturer wò inú yín kò lè padà di lecturer. àbí ìwọ́n tẹ́ pípa tí wọ́n gbọ́n wà skul gan o gbọ́n sí lecturer sọ o lẹ́kọ̀ọ́. mo kàn ń wo ni pé ṣé wọ́n ti pọ́ìsì ọpọlọ àwọn ọmọ yìí ni wọ́n kà kẹ́kùn lóyún lórí ẹ̀rùn kí ṣé wọ́n ti pọ́ìsì ọpọlọ yín ni kílẹ̀ ń bá kiri náà ṣé wọ́n ti pọ́ìsì ọpọlọ yín ni irú brainwash wo lélẹ̀ nǹkan tó simple mo fẹ́ lọ exam mo dé lọ exam àwọn ẹgbàá kó exam ẹjọ́ ọ̀nà ilé mi sì jìnnà kílẹ̀ ẹ̀ ṣe fún mi ó dáa rọra yọ tójú yìí tọrọ tó yà fi fojú yìí kó jẹ oṣù láti wọlé àwọn kan yẹ pé so àwọn kan yẹ pé after all wọn dẹ̀ yan fi invigilator obìnrin kó check ẹ̀ káyọ̀ invigilator mú wa káyọ̀ pé ọkùnrin wa ní kọ́ àbí ṣe ní kó yẹ pé invigilator obìnrin ní wa ni àwọn àtọ́rí pé ó ṣe é ṣe kí ẹlẹ́yà wà ní ibi tó ń jẹ́ exam pàṣẹ torí ẹ̀yẹn káyọ̀ pé gbogbo exam àbí sáwà náà mísà lọ institution díẹ̀ mí tiẹ̀ lọ́pọ̀ gbogbo exam ló ti ní invigilator tí ó lọ àbí tí ó monitor each exam àbí in a school gan number of male lecturers ó lè pọ̀ ju number of female lecturers lọ so ó wà lẹ́sẹ̀ pé kí wọ́n á pé torí pé àbẹ́ àmọ́ condition lè warrant ká rí female student tó lò jab àbí tó lò niqab ká wá mú female invigilator kó lọ bá wọn ìyẹn ò kékeré àwọn mùsùlùmí kò mọ̀ sọ̀rọ̀ bí ẹni pé àwọn nìkan wọ́n gbọ́n ju ìyẹn sọ̀rọ̀ lọ́pọlọ nítorí white life sọ pé tó bá ti rí báyìí ọmọ ìwọ náà sáré lo kékeré àbí kó ra yọ tójú yẹn tó fi bò sójú yẹn sáré yọ kó dẹ̀ fi ṣe exam tí kò fi padà exam ni táyì padà exam ó dẹ̀ jáde padà ó dẹ̀ túbúrò dàbúlẹ̀ padà wọn kò ní ẹ mọ́ lò ní school premises akọ́mi tí a ní vc mẹ́rin inú school premises à nílò tí a bá ti lè lójú ẹnu school premises gbọmọgbọmọ ni ẹ ilẹ̀ Yorùbá wọn pè bí náà àbí ṣáà gbogbo wa náà àlọ́pọ̀lọmọ ni school premises ilẹ̀ Yorùbá wọn pè bí ṣàgbọ́ tá a bá ti lè rí ojú ẹ lo ìtàn lò yẹn tá a ti lè rí ojú ẹni school premises gbọmọgbọmọ ni ẹ tó wá gbọmọ sínú ibi tó wà yẹn àlè mọ̀ náà tó wá fẹ́ ṣe pọ́lísì àlà tí Muhammad tó fi náà Muhammad jókòó sí lẹ́yìn ṣe àbí kó lọ sí ní madrasa yín tí mo kàn ká kọ́mẹ̀tì ló sì ń bí mi pé ó yẹ ká gbàfẹ́ láàyè kì í ṣe ìyẹn òkè sọ̀rọ̀ fẹ́ o kì í ṣe pé ìyẹn gbàfẹ́ láàyè nìyẹn ìkọjá ààyè táwọn mùsùlùmí ti mọ́ sí tẹ́lẹ̀ tá a sì wò wọ́n rán
àríwó rẹ̀ wọ́n sá wọ́n ní ta dújú kí jókè òde ẹdúró dè mí tani ẹ I lọ UI tani ẹ mọ́ lọ UI lọ́wọ́ admission UI wo ìmọ̀ yẹn bá kì í wo tí ìdìrín gbà tó ní tẹ́ bá ti lé wa school fi I lọ UI afẹ́ gbòfin aláàmọ̀ yẹ rí ẹ fẹ́ gbòfin aláàmọ̀ nílé aláàbí ọ̀pọ̀lọpọ̀ kò tẹ́ mọ̀ pé gbogbo dressing yẹn culture ti wọn ni ọlọ́run ọdún mẹ́rin tó dá wa ń bì ó wá impose culture Arab láwa ọmọ Yorùbá lórí àbí torí pé ìgbà tó dá wa ń bì kò dá àwọn bàbá tiwa táwọn aláṣà tiwa wá dá wa sí ilẹ̀ Yorùbá wà lọ impose culture tiwọn ló wà lórí pé ní prophet tí ó kọjá state kan Mohammed kọjá state kan. torí pé hòhò làwa wà. torí pé hòhò làwa wà. àwọn ló máa sọ wá fún wa. àwọn ló máa sọ wá fún wa hòhò làwa wà àwọn akẹ́kọ̀ọ́ gbọ́kọ̀ gidagidagidagidagi ó kó wá mi lẹ́gbàlagbà lábẹ́. kí ni ẹ ti wá ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ àwọn òbí abnormal ni táyé pé báwọn oníjàbù yẹn ṣe rí àwọn náà ṣe ronú àronú bí abnormal ni ronú àlè máa ronú báyẹn náà. ẹ̀yin lẹ́tọ̀ àti dírẹ́sì wá ṣe wò nítòótọ́ ṣùgbọ́n tó bá ti wà ní abẹ́ ẹ̀bì kan tó ti fẹ́ jẹ́kọ̀ọ́ tó ti fẹ́ kẹ́kọ̀ọ́ tó ti abẹ́ management kì í ṣèwọ́ ló fẹ́ kọ́ wọn àwọn náà fẹ́ kọ́ ẹ̀. òfin àdìlànà wọn ló tẹ̀lé. ó àbí kílẹ̀ à ń padà wá fà gan lórí nítorí tó ti bọ́ pọlọ mú ẹ̀sìn fẹ́ mọ yí mọ́ pọlọ máa lọ. àwọn náà fẹ́ kọ́ ẹ̀ lára kó gbọ́rọ̀ sí wọn lẹ́nu ara ẹ̀kọ́ tún ni ara kó lẹ́kọ̀ọ́ nípò tún gbọ́rọ̀ sí wọn lẹ́nu pé báyìí la ṣe ń ṣe ìwọ tó fẹ́ ṣe àgíríkì ó ní wọ jẹgbẹlẹmù tó wọ yìí kíní ò lè jẹ́ ṣe kíní ó ní wọlé yìí ṣe bí gbogbo tó fẹ́ ṣe náà ṣe àyàkú tí a ṣe kó rí búbá yẹn gan ẹ̀wọ̀n ní ká máa bójú ká tó délé bàbá yín gan ó ti wọlé ọkọ láyé ó ti wọlé ọkọ ó ti ń da wèrè bójú kí ni gbogbo dandandandan ṣe yìí ọmọ Yorùbá kàn sí bí wèrè wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n sì wá kí ni wèrè dáhà ṣe gan wọ́n sì kàn tí àwọn ọmọ wa àwọn tó wájú gọ̀ọ́lá láti kẹ́ afẹ́sẹ̀fẹ́ Ọlọ́run sì yọjú lórí sọmọ ní ìṣẹ̀fẹ́ mi o láti bo kalẹ̀ ló fi ìṣẹ̀fẹ́ mi o gbogbo àwọn tó wà ló kéèpù táwọn ò bó kalẹ̀ yẹn àwọn òṣèfẹ́ Ọlọ́run wọn òṣèfẹ́ aláwọ̀ àbí gbogbo àwọn tó wà lo ìtọ́sí sójú lẹ̀ àwọn òṣèfẹ́ aláwọ̀ ẹ̀yin táyà wá lo ẹ̀kú olóòrùn ẹ̀yin lẹ́sìn fẹ́ aláwọ̀ tí wọ́n bá jẹ́ fíṣì skul yẹn tí wọ́n bá jẹ́ lórí ilé ẹ̀kọ́ wọn inú skul ìnífẹ̀ẹ́ yìí kan inú skul mọ̀ kó bọ́ọ̀dù tí wọ́n bá ṣòfin rẹ̀ wọ́n á lé ogbó ìdánù skul iná kan ṣá ẹ̀yin fẹ́ gé lára wọn àwọn fẹ́ gé lára yín skul àlá ní fún lábùtà yẹ pé tí wọ́n bá béèrè fún apá wọn nídìí ọmọ 10 ikọ́ sáà admission fún mo rọ ọmọ 1000 wọ́n wà screen tó fi mú wọn bàtà fẹ́ mú ẹ̀yin àti kẹ́hìn tí wọ́n bá lé wa ń bí á lọ bò mí tí a yẹ pé àwọn òbí tó bí yín èsè yẹn rè akànjẹyàn rè ni mo wọ́n ní sọ fún yín pé ọ̀gbẹ́ni tí wọ́n ti kàwé tán ṣùgbọ́n àwọn òbí ń gẹ́ ló ṣe ẹ̀bùn yín lójú kàwé tán kó lọ bójú òkè àgbẹ̀ àwọn òbí tó yẹ kó fún yín ní ó kè mọ́ dùn mí fọmọ Yorùbá á ti sọnù járe.